Apá kejì, mo kí wa pé ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. À ń tẹ̀síwájú lórí ohun tí a ń sọ àti lórí ètò yìí, kí ni Bíbélì sọ. Ohun tí a ń gbéyàwó náà ni pé ohun tí Bíbélì sọ nípa olùrànlọ́wọ́. Ibi tó dúró gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún ọ̀rọ̀ náà, òun la rí nínú ìwé Psalm 121. Now, a fẹ́ wò ó pé kí ni Bíbélì sọ. A ti sọ kókó bíi mẹ́ta sẹ́yìn nínú fọ́nrán tí a ti ṣe ní èdè òyìnbó àti èdè Yorùbá, ṣùgbọ́n èdè Yorùbá la fẹ́ fi ṣe eléyìí báyìí délẹ̀. A fẹ́ sáré wo gbólóhùn bíi mẹ́ta. Now, mẹ́ta la ṣe ní fọ́nrán ti elédè òyìnbó àti ti Yorùbá. À ń lọ sí ìkẹrin nísìn nínú ìwé àwọn ọba kejì orí karùn-ún ẹsẹ̀ ìkejì sí ìkẹrin àti ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá. A fi yé wa pé ìrànlọ́wọ́ kan wà ń bẹ tí a pè ní ìrànlọ́wọ́ bíi ẹrú tàbí ènìyàn lásán tó jẹ́ ìrànlọ́wọ́, tàbí ẹni tí ó ń so ènìyàn papọ̀. Ó nílò olùrànlọ́wọ́ bẹ́ẹ̀. Kí ló fa ọ̀rọ̀ yìí wá? Òun náà ni ọkùnrin tí a ń pè ní Námánì. Adẹ́tẹ̀ ni, ṣùgbọ́n jagunjagun ni, ó sì lọ́rọ̀, ó sì ní òkìkí dáadáa, ṣùgbọ́n tó wà nínú ayé ẹ̀ náà ni kí ni o? Ẹ̀tẹ̀. Ṣùgbọ́n wọ́n wá jagun kan nígbà kan pẹ̀lú orílẹ̀-èdè Ísírẹ́lì. Ọ̀gá tí a ń pè ní Námánì, olórí jagunjagun tí a ń pè ní Námánì, ó wá mú ọmọbìnrin kan ní ẹrú lọ sí orílẹ̀-èdè tirẹ̀. Ọmọbìnrin yìí sì jẹ́ ọmọ Ísírẹ́lì, ṣùgbọ́n ọmọbìnrin yìí Ọlọ́run lò ó láti sọ fún aya Námánì pé ẹ̀tẹ̀ tó wà lára ọ̀gá yìí, wòlíì kan wá lù wá, Ọlọ́run lè lò láti mú ẹ̀tẹ̀ yìí kúrò. Ṣẹ́rí, ènìyàn lásán ni o, ẹrú lásán ni o, kò jẹ́ nǹkan kan o, ṣùgbọ́n nítorí pé àkókò ti tó tọ́lọ́run fẹ́ dáhùn sí ọ̀rọ̀ ìṣòro tí Námánì ní, a rí i pé ó tẹ́tí sí nǹkan tí ìyàwó rẹ̀ sọ fún, tí ó ní ọmọ yẹn sọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ kí ló ṣẹlẹ̀? Wọ́n dẹ̀ gbé ìgbésẹ̀ gbogbo tí yẹ kí wọ́n gbé. Ọmọbìnrin yìí Námánì lọ sí orílẹ̀-èdè Ísírẹ́lì láti lọ rí wòlíì tó wà ńbẹ̀. Wòlíì sì fún ní àwọn ìgbésẹ̀ tó máa gbé, ó sì gbé ìgbésẹ̀ náà. Bí ara Námánì ṣe yá nìyẹn, tó bọ́ nínú ẹ̀tẹ̀. Ó mọ ẹ̀tàn yẹn lọ kà dáadáa níbẹ̀ yẹn. Ibi tí mo ń lọ lélẹ̀, ǹjẹ́ o mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ ìbá ti lójútùú? Ǹjẹ́ o mọ̀ pé ò bá ti bọ́? Ṣùgbọ́n ó máa ń fi ojú rénà àwọn kankan, ó máa ń fi ojú tẹ́ńbẹ́lú àwọn ènìyàn. Dírẹ́fà mi lásánlásán, kí ni dírẹ́fà fẹ́ sọ? Kí ló fẹ́ sọ? Kí ló wà lẹ́nu ẹ̀? Ẹrú lásánlásán, cook mi lásánlásán, ọmọ ọ̀dọ̀ ilé wa tá a gbà sí ilé wa, ta ní kókó wa máa kọ́ àwọn ọmọ. Kí ló fẹ́ sọ? Kò sẹ́ni tí Ọlọ́run ò lè lò fún yàn. Ṣíwọ́ ìgbéraga tó ń gbéraga yẹn, tó ń wò pé ẹnìkan ló ní àìdí àwọn tó ń ṣe ẹ́. Ibikíbi tó bá wù Ọlọ́run ló lè gbà láti fẹ́ yanjú ìṣòro ènìyàn. Òun ni ọ̀rọ̀ ọmọbìnrin yẹn. Ọmọbìnrin ẹrú lásánlásán, ó di ẹni tí Ọlọ́run lò láti mú ẹ̀tẹ̀ odindi balógun ogun tó ti já àìmọye ogun láti mú kúrò. Ìwọ náà bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹni tó ń fojú rìnà yẹn, tàbí tó ń fojú commonize tó kà sí yẹn, ó lè ṣòro náà fẹ́ lò fún ẹ. Yóò sì lò ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olùrànlọ́wọ́ karùn-ún, òun ni olùrànlọ́wọ́ tí a pè ní ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn. Olùrànlọ́wọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn tàbí olùrànlọ́wọ́ ogun. Tí a bá wo ìwé Króníkò kínní orí 12 ẹsẹ̀ ìkíní yẹn, a ó rí nǹkan tí ó sọ níbẹ̀. A rí wípé ní àkókò tí Dáfídì wà ní ìhámọ́ tó sá pamọ́ kúrò ní ọ̀dọ̀ Saul ọ̀gá rẹ̀, torí ẹ̀ ń wá ẹ̀mí rẹ̀ láti gbà, ṣùgbọ́n ó sá lọ síbòmíì láti fara sínkú ń bẹ̀. A sọ fún wa pé a rán ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sí láti ràn ọ́ lọ́wọ́. Ìwọ náà nílò ìrànlọ́wọ́. Ó ṣeé ṣe kó jẹ́ pé ìwọ náà farapamọ́ kúrò nínú ogun kan, bóyá o sá kúrò nílùú ẹ nítorí wípé ogun pọ̀ fún ẹ ńbẹ̀, bóyá o sá kúrò níbi iṣẹ́ kan, tàbí nínú ìjọ tó wà, tàbí ládùúgbò tó wà,
nítorí pé ogun wà ń bẹ, ó pọ̀ fún ẹ ń bẹ, ó sápamọ́ síbi kan, ibi tó o sá lọ yẹn Ọlọ́run lè gbé àwọn ìrànlọ́wọ́ dìde sí, kí tẹ́ ṣe ẹyẹ kan kì í ṣe méjì báyìí, ó lè gbé ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ dìde fún ọ láti ràn ẹ́ lọ́wọ́ níbẹ̀, láti tọ́jú rẹ, láti ṣe ohun gbogbo tó ń fẹ́ kí o má bàa jìyà mọ́. Mo sọ ọ́ ní wákàtí gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run wípé àwọn ọgọ́rọ̀ olùrànlọ́wọ́ tí ayé rẹ̀ ń fẹ́, tí ìdáwọ́lé rẹ̀ ń fẹ́ níbi tí ó farasíkó sí, níbi tí ó farapamọ́ sí yẹn, nítorí alágbára ńlá tó ń halẹ̀ mọ́ ayé rẹ̀, nítorí alágbára ńlá tó ń halẹ̀ mọ́ ayé rẹ̀ nílé bàbá tàbí nílé ìyá tàbí níta tàbí níbi iṣẹ́ rẹ̀, olùrànlọ́wọ́ ọ̀pọ̀ ọgọ́rọ̀ ènìyàn tó nílò ó yá kó wá eré níbẹ̀ lórúkọ Jésù Kristi. Ìrànlọ́wọ́ tó tún kàn òun ni ìrànlọ́wọ́ àwọn wòlíì. Mo pè ní ìrànlọ́wọ́ àwọn wòlíì. A ó rí nínú ìwé Ẹ́sírà orí 5 ẹsẹ̀ 2. Ó nílé àkókò náà ni Serubábẹ́lì ọmọ Ṣaltieli àti Joṣua ọmọ Jósádákì dìde, wọ́n sì bẹ̀rẹ̀ sí kọ́ ilé Ọlọ́run ní Jerúsálẹ́mù. Àwọn wòlíì Ọlọ́run sì wà pẹ̀lú wọn tí ń ràn wọ́n lọ́wọ́. Ǹjẹ́ o mọ̀ pé ayé rẹ nílò wòlíì? Wòlíì tí Ọlọ́run yóò lò láti ràn ẹ́ lọ́wọ́ láti lè ṣe àṣeyọrí. Ó lè má jẹ́ ilé ni project wà níwájú ẹ, ó lè má jẹ́ pé bóyá ó lè jẹ́ nǹkan, ó lè jẹ́ nípa tẹ̀mí ni. Gbọ́, ilé rẹ tó ní wàhálà yẹn, ìgbéyàwó ẹ tó ní wàhálà yẹn, ǹjẹ́ o mọ̀ pé o nílò wòlíì? Ó nílò àwọn wòlíì tó máa ràn ẹ́ lọ́wọ́. Kì í ṣe àwọn wòlíì tó tún máa dìkọ́ ẹrù ẹni mo ń sọ. Kì í ṣe àwọn wòlíì tó máa sọ nǹkan tí Ọlọ́run ò fi hàn wọ́n tàbí tí ò fi yé wọn. Ṣùgbọ́n tó bá wá àwọn wòlíì rẹ rí, àwọn wòlíì tí Ọlọ́run fẹ́ lò fún ọ, ǹjẹ́ ẹ mọ̀ pé yóò jẹ́ ohun tí ó ràn ẹ́ lọ́wọ́ púpọ̀ púpọ̀ láti tètè kúrò nínú ìṣòro kí ìṣòro tó bá wà, láti lè tètè ṣe àṣeyọrí ohun tó dáwọ́lé tó ń ṣe yẹn. Mo gbàládùra ní wákàtí pé wòlíì tirẹ̀ tí Ọlọ́run yóò lò fún ẹ láti kúrò nínú ìṣòro tó bá wà tàbí láti ràn ẹ́ lọ́wọ́ láti ṣe àṣeyọrí lóhun tó dáwọ́lé tó ń ṣe yẹn, lórúkọ Jésù wòlíì náà yóò wá orí lónìí. Bó sì ti ń wá orí, ó yìn Ọlọ́run lórúkọ Jésù. Ètò náà ń tẹ̀síwájú. A ó tún bára pàdé láti tún sọ nípa àwọn ìrànlọ́wọ́ mi tí o nílò, tí ayé tèmi náà nílò. Èké tó bá jẹ́ tiẹ̀ nínú àwọn ìrànlọ́wọ́ wọ̀nyí, bí o ti ń wo àwọn fọ́nrán wọ̀nyí ní apá kìíní ni, apá kejì ni tàbí apá kẹta ni, mo mọ̀ pé irú ìrànlọ́wọ́ tí ayé rẹ nílò, Olúwa yóò fi bá ayé rẹ pàdé. Ó sì ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín.